Ọlọ́run mọ dédé àti dáadáa ọtí mi àti Fúnkẹ́ ìjà àdẹ̀lẹ̀ ẹ̀ fàjà láyé èmi nìkan kọ́ ni òlo kó ló bá bẹ́ẹ̀ náà náà pàdérù pọ̀pọ̀ ní bàbá ẹ̀ èmi nìyẹ́ ẹ̀ nígbà tó kọ́kọ́ sọ pé ó kàn fúnra ẹ̀ ló dédé pè mí lọ́jọ́ kan ló ní òun máa tó pè yín o Àǹtọ́lá àwọn fẹ́ ṣiṣẹ́ o pé sinimá ni òun fẹ́ ṣe pé Jennifer lòun fẹ́ ṣe ní sinimá lókè máa retí ẹ̀ mi ì dẹ́rí kó pè mo wá ń gbọ́ pé àwọn èèyàn ń lọ location kò pè èmi ò dẹ̀ láìkí máa dàyàn láàmú èmi náà wá níṣẹ́ ní Àjà ṣé Lẹ́kì àbájá èmi wá ń bọ̀ lájà ìkan lára àwọn ọmọ ṣẹ́ bóyá PA bóyá ẹnìkan ṣàpè mí ń bo lẹ dé mo ní mo ti kọjá Ìjẹ̀bú Òde ta ni ó ní wọ́n ń dúró dè yín ni mo ní ta ni ó ní Jennifer mo lọ o ti gbé síra wọn Ọlásìkò tẹ̀lé mi lọ mi ò lọ Jennifer ọ̀tọ̀ làwọn tó pè mí síṣẹ́ o mo wá lọ ṣiṣẹ́ yẹn mo wá dé ẹ̀mí yẹn wá ní pé ọmọ mi ò dẹ̀ ń pì kọ́ tí ó bá fúnra ẹ̀ pè yín ìgbé kọlù kódà tó bá ṣe nǹkan kan fún yín tẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò nígbè èmi máa ń táìpù mẹ́sẹ̀gì iṣẹ́ ọkọ mi mo lọ́wọ́ ẹ̀ tó mo wá pè ìyá mo dẹ̀ lọ́kì ó gbé mi kí ló dé ò pè mí wọ́n ó ní ẹ̀ sínú èyí táwọn fẹ́ ṣe ó ní kò sí bàbá àwọn náà ń bẹ mo lókè inú wàhálà bó wàá tóbi jọ kẹrin jọ yẹn mo wá send message pé bí wọn bá sí inú iṣẹ́ ìwọ ló ní tí ìbá lóúnjẹ ńlé tọwọ́ ṣe díẹ̀ tí ìbá lóògùn tí mo lè lò kí n máa pè ọ́ o ọkọ mi ní lóúnjẹ ńlé o lára àwọn ọmọ wa kàǹkà yẹn kan ni mo lọ bá ṣiṣẹ́ ní Lẹ́kì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àtọkùn ó tẹ́ mi sí rẹpẹtẹ ó tẹ́ mi sí rẹpẹtẹ ó dẹ̀ fún mi lówó tó dáa ẹ má jẹ́ ń dákọ̀ tó yàn ẹ má kò ló tẹ́ mi sí rẹpẹtẹ àbí mo ti dákọ̀. ẹ dákọ̀ wọn ò gbọ́ ta ló gbọ́. ẹnìkan sọ̀rọ̀ mi kò mọ bí mo gbọ́ dìsìn Tọ́lá lè fẹ́ tà ẹ apá ṣíṣì pẹ̀lọ́pẹ́ rẹ̀ Ọlọ́run ọ̀run ọpẹ́lọpẹ́ rẹ̀ ọ̀tá ìbáṣẹ́ ẹlẹ́yà mi ọpẹ́lọpẹ́ rẹ̀. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀dé àti ìlọjìnà kódà àṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni ṣé mo rí pé nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní ìgbà ò lọ bí òréré ayé ò lọ bí ọ̀pá àbọ̀n òun lọ̀rọ̀ tí mo fi ṣáájú mo dẹ̀ sọ fún yín pé ẹ̀ka ọ̀dọ̀ àwọn ìyá wa ni mo yà sí nígbà táwa wà léwe àárín wọn gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àmọ́ ọ̀ṣọ́rọ̀ yẹn náà wà tí ìkú òun bẹ́ẹ̀ ń sìn mo rò pé Ajídèwé gbọ́dọ̀ strong ó gbọ́dọ̀ jẹ́ lọ́ọ̀sì lọ fi ń wẹ̀ àbí bóyá joy ló gbọ́dọ̀ jẹ́ too much joy for mommy ẹ̀yẹ́ wa lórí ètò Oyinmomo tàbá sọ pé a lè sọ pé number 1 ẹlẹ́kùn ọlọ́mọdé arógun ẹkún àmọ́ lẹ́nu iṣẹ́ yìí tó odidi èèyàn bá deserve pé kó ké kanlẹ̀ ẹ fílẹ̀ fún Tọ́lá Ọládòkun àwọn lágbà lálejò lórí ètò lẹ́nìí ṣe wá dáadáa mà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run atọ́kùn. ẹ kàn tí ẹ yọ̀ǹgì sí i jẹ́ pé mo jánà pé Ajídèwé yìí strong gan fa. ó yọ Ọlọ́run. ó yọ Ọlọ́run gbogbo nǹkan mà ló yọ ó yà èèyàn náà fa. ṣe dáadáa làbá yín ẹ bá mi káwọn olólùfẹ́ yín. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o kí n sọ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ àwa òṣèré pátápátá mo kí yín ẹ ṣé àdúpẹ́ ẹ kú àdúró ti wà torí pé tí kò bá sẹ́yìn kò sáwà pàápàá olólùfẹ́ Tọ́lá Ọládòkun tí ò bá sẹ́yìn ta ni Tọ́lá Ọládòkun mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ ṣé ẹ kú fẹ́ mi Ọlọ́run á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. àmín ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ọ̀sìn àdàgbàmọ̀ yín lẹ́nu iṣẹ́ yìí àmọ́ bóyá tó bá ní kàn bí wá a lè má sọ pé báyìí gan ni mọ́mí ṣe rìn
àlèmọ́ sọ pé ibi tí mọ́mì ti yà sí rèé ọ̀dọ̀ ta ló kọ́ wọn níṣẹ́ báwo gan lẹ ṣe di òṣèré eré àgbéléwò ẹ jẹ́ ká mọ ìtàn yẹn lónìí ráńpẹ́. ó dà níwọ̀nba kékeré ọlọ́pàá lọkọ mi aṣọ ni mò ń tà ṣùgbọ́n níjọ́ yẹn a lọ ra oúnjẹ sílé ní Ìbàdàn ní ìta mẹ́rin mo wá rí bàbá ọlọ́fà náà kọ́lọ́n bá ń fọ̀run kẹ́wọn Alhaji Arígbábuwó Alhaji Ògún gbogbo wọn ti lọ kọ́lọ́n bá ń tẹ́ wọn sáfẹ́fẹ́ rí mo bá kí wọn dáadáa àpọ̀ ẹ káàárọ̀ o kinní kan mo máa ń gbádùn iṣẹ́ yín tí mo máa ń wò ẹ̀ ń ṣe èmi ò tí mọ̀ níṣẹ́ máa ń gbádùn eré yín o gbogbo eré tẹ́ ẹ̀ máa ń ṣe máa ń gbádùn ẹ̀ bá kí wọn àwọn náà bá kí mi wọ́n ti lọ ẹjọ́ ẹdún sà iṣẹ́ yín tẹ́ ẹ̀ ṣe ṣé èmi náà lè ṣe ó wù mí wọ́n ní tí n bá máa ṣe màá ló ní dúró kò sóhun dúró kankan ju ọkọ mi lọ àwọn ló ti dà òun dúró gan nìyẹn ńgbà tí mo lọ́kọ wọ́n bá ní káwáyé wà àbáráyé àbáṣá lọ sọ́dọ̀ wọn kódà mo gbégbá aṣọ mi dání níjọ́ yẹn lọ sí wọ́n ń pe hòtẹ́ẹ̀ kan ní tàṣán àbí nǹkan nígbà yẹn ní ìta mẹ́rin yẹn so ibẹ̀ mo ti lọ bá wọn àtọkọ mi náà lájọ lọ machine là ń gbóngbà náà àti ìgùnkọ̀ la gbé lọ síbẹ̀ wọ́n bá ní kò sí wàhálà wọ́n ṣá gbà mí pé kọ́kọ́ mi bá mi kọ lẹ́tà kó mu wá ó bá kọ lẹ́tà ó bá mu lọ wọ́n bá ní ká máa wá so ìgbà náà tí n bá fẹ́ lọ tí alékúṣọ́ lọ́dọ̀ bàbá Arígbábuwó ni máa ń sábà lọ torí bí tí bàbá ọlọ́fà náà ṣe ń ṣe rìásà ó jìde sí ìyàgànkù so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àṣà à ń lọ wọ́n ṣiṣẹ́ tán bá ṣiṣẹ́ wọ́n á pè mí bí Arígbábuwó ṣe á pè mí ọlọ́fà náà ṣiṣẹ́ á pè mí so ṣùgbọ́n ọlọ́fà náà Dèjì Adérẹ̀mí bàbá Yorùbá àwọn náà kọ́ mi níṣẹ́. àwọn gangan ló kọ́ yín ṣe tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti ṣàlàyé fún wa pé n tó wù yín lè fi darapọ̀ mọ́ tábánikà fòun kà sí ṣe lè sọ fún wa pàtó iye ọdún tẹ̀tí lò lẹ́nu iṣẹ́ yìí. mi ò máa rántí ṣùgbọ́n mo rántí pé bí ọdún 5 sẹ́yìn mo ṣe 35 years on stage Èkó yìí láti wá ṣe Saheed Òṣùpá òun ló wá play fún mi. so tá bá máa ní ká wọ ọdún 5 sẹ́yìn 35 years on stage àti wà bí 40 ọdún báyìí. a ti máa ó yẹ kó ti máa lọ bẹ́ẹ̀. kó ti gbẹnu lé ìrìn àjò 40 ọdún báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín àwọn ìyá wa kan á ní àórọ̀rùn àwọn ìyá wa kan á ní ara wọn kùdìẹ̀kùdìẹ̀ kan náà àmọ́ adúpẹ́ fọlọ́run kí làwọn ìpèníjà tẹ́ là kọjá. kò le púpọ̀ èmi ò rí ìpèníjà tó lágbára jù torí pé nígbà tí mo bẹ̀rẹ̀ wọ́n ń pè mí síṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà tó yá ó ń di ní ńlá ìpèníjà kan tí mo kàn rí mi dẹ̀ lè pè ní ìpèníjà torí pé kálukú ló lẹ́nu láti fi sọ ohun tó bá wọn ìpèníjà pé wọ́n kásì abiyamọ tó lè tara nípa ọmọ nǹkan kan bí ìyá tó lè sunkún tí ìṣepàṣẹ máa fi rọ́ọ̀bù sí lójú bá ní ló Tọ́lá Ọládòkun kódà àwọn ará ilé á máa bá a ké ṣe mọ̀ pé gbogbo èèyàn kan ló ṣe nífẹ̀ẹ́ èèyàn lóòótọ́ ni ẹlòmí àwa ni Tọ́lá Ọládòkun nìkan kan ló mọ̀ sunkún a lè rẹ́lòmíì bàbá lo rọ́ọ̀bù fún lágbájá yóò ké ẹni tó bá wájú olólùfẹ́ Tọ́lá wọ́n wá ní àní lo rọ́ọ̀bù ẹkún gangan la fẹ́ so mo ráwọn audience mi tán máa pè mí ẹ ti ń sunkún jù kinní kan alájà kan ti ẹ̀ wà mí ìmọ̀ dè ní ẹ ló wò ṣé Tọ́lá nìyẹn èmi ní máa ẹkún tó ń sun ti pọ̀ bí èmi ò fẹ́ ó lè sunkún kí n má sunkún màá ní ẹ má bínú Ọlọ́run nípa yín lẹ́kún àti mo wá rí pé wọ́n ti ń pè mí wọ́n sọ the same thing pé lọ́rọ̀ gbọ́ mi àwọn tá a ti ṣe tipẹ́lẹ̀ máa ń wò kó máa ń ṣe tuntun ó sì lè jẹ́ṣẹ́ tó ṣe ìjáde ni. bẹ́ẹ̀ ṣe ń rọ́ọ̀bù ẹ ṣe ń ṣọ́ọ̀kì wọn nìyẹn. bọ̀ torí pé wọ́n jó lólùfẹ́ mi so kò sí kí lára máa wà ẹlòmíà wò pé ẹ ti Èkó lọ pé Tọ́lá ń bàdàn ẹ pé kẹ́nẹ́ kan ó fún yín ní tẹ́ fẹ́ but ẹni tó bá jẹ́ Ọlọ́run ló rán sí mi tó jẹ́ pé owó tèmi wà lọ́wọ́ Tọ́lá ni màá lò
àmọ́ tá bá ní ká wò lọ́dọ̀ tiyín báwo lẹ ṣe máa ibo ni ẹkún yẹn ti máa ń jáde ṣé ká sọ wípé bóyá àròkàn nǹkan tó bá ṣẹlẹ̀ ní sáà yẹn àbí interpretation role pé ó dá mo gbéra mi sínú character yìí mo ríra mi gẹ́gẹ́ bí ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí mi kan tó rí àwọn skin gbáyé wa ń ta ọ̀kan tó ké mọ́ mi rọ́ọ̀bù gan ò tún ní ṣe àmọ́ lọ́dọ̀ tiyín àti àwọn kan tá a mọ̀ bí ìgbà tó pẹ́ kún yẹn ti máa ń retí ni ó ti máa ń wà ní péńpéjú báyìí pé ṣáà béèrè kí lẹ máa ń rò. nǹkan tó máa ń ṣẹlẹ̀ gangan ẹ ti sọ mọ́rọ̀ nsìn máa ń gbéra mi sí kárátà yẹn tó bá jẹ́ pé for real tó mo bá kú fún ọ̀tá mi olódì mi ṣá máa ní ṣá máa rẹ́rìn ni kò ní rẹ́rìn téèyàn bá gbéra ẹ̀ sípò yẹn ó lè ọlọ́run má jẹ́ àríkú ọmọ má jẹ́ àríkú ọkọ káwa náà má ṣàìsàn ká má dòkú atọ́kùn ó lé o so tí n bá kàn wò pé tó bá lọ́jọ́ mọ̀ tá mi mo ṣe jẹ́ nìyẹn and then mo máa ń sọ fáwọn èèyàn pé ẹni tó bá rántí Tọ́lá Ọládòkun tó ń pé ó máa ń ké gan kó máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀bùn tèmi tó fún mi nìyẹn. ẹ̀bùn ni. bẹ́ẹ̀ ni tí ìgbà tí mo fi máa ń nà sọ̀mọ́ tọ́mọ mi bá ń ké tí mo àbẹ́tí ni àbí inú ni àbí kinní kan tí ò yé mi tí ò dẹ̀ sí màmí nítòsí màmá bọ́mọ mi kì ní kí wọ́n Ọlọ́run kí mo wá mọ̀ tó ṣọmọ ìbáyìí omi ajá máa jábọ́ lójú mi ni irú nǹkan ọmọlọ́mọ kan máa ké lọ títì kí ló dé ta ló nẹ̀ kinní kan mi ò ń fẹ́ kọ́mọdé ó ké mímí wọn ò fún mi lówó ni àwọn ẹtì kí ìsáwá wọ́n sì lé mi èlò iye báyìí ní tí n bá láǹfààní máa fún mi ò like àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà mi ò like kéèyàn máa ké lójú mi báyìí kò sí èmi abọ́ lójú mi ṣáà ni. ìyẹn ni pé a ti rí i pé ẹ̀bùn àmútọ̀rọ̀ wa kan nìyẹn o ọ̀dà báwo làwọn dáàdì ṣe cope mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọlọ́pàá tẹ́ sọ o mà nígbà kan tẹ́ ẹ̀ ní sílé táwọn náà ní sílé torí àwọn ọmọ ṣó rọrùn lọ́dọ̀ tiwọn àbí nígbà tó yá àwọn gan sọ pé ẹ̀rù pé ìbéèrè yẹn pa mí lẹ́rù ìgbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe bí òun ló mú mi lọ ó gbà ó wà sẹ́tẹ̀ gbogbo tó yá àwọn kan onísọkúsọ sọsọsọ wọ́n ṣe súnmọ́ ṣèrè mi ò mọ̀ dúnà Ọládòkun ìyàwó rẹ̀ lọ́gbà kọ́ máa rí ṣe tíátà wọ́n bọ̀ pa ni. ó wà lọ́dọ̀ ẹ̀yin náà. lọ́ba dé tí n bá lọ location tí n bá dé my dear báwo ni ibi iṣẹ́ yín tó a ṣe ẹ̀wẹ́ kò tí ì sáyé fóònù àdè máa ń pẹ́ ní location gbà yẹn ṣùgbọ́n òfin tí mo tẹ̀lé láti ilẹ̀ wa ni pé tẹ́ bá ṣiṣẹ́ ní jọ́kìnní jọ́kejì jọ́kẹta tí ò parí wàá kọ́kọ́ wálé wa yọjú sí mi ná kó tó padà lọ mo dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ńgbà tán wá bẹ̀rẹ̀ sí kó ọ̀rọ̀ burúkú sí wọn létí ló bá di tí n bá ti dé kan ní mo bíbélì ẹ̀ wà bíbélì nínú èsì ẹ̀rí pé mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ nothing. bó ṣe jẹ́ ni ìgbà ṣé nǹkan tó bá fa ìpínyà nìyẹn. kí lẹ rí. ṣé nǹkan tó fa ìpínyà nìyẹn. irọ́ o Ọládòkun mo ṣe ń jẹ́ lémi dé ní ṣùgbọ́n ó kọ́lé tiẹ̀ Ọlọ́run kọ́ tèmi fún mi kò dẹ̀ ń ṣèmi nìkan ló fẹ́ ṣe mọ̀ pé yóò dá nìkan wọ́n ní kì í dùn dòdò kó má rò hàn yóò dá nìkan téèyàn mọ̀ wò pé ìwọ sí máa ìdí akẹ́ láǹfààní pé mo kọ́lé gẹ́mi náà máa lọ bíbẹ̀ máa wá ní weekend tí n bá sì wá sí ilé ní weekend náà máa pè wọ́n my dear ṣé gbàmúdé bí wọ́n ti pè my dear mi láǹfààní àti wá lọ́sẹ̀ yìí ṣùgbọ́n ṣé tí n bá lọ ṣe táwa ń ṣe báyìí àtọkùnrin àfi tán bá rí wò máa ro ẹjọ́ ẹ̀. ṣé dìtẹ́ẹ̀kì fi ń gba romantic roles nìyẹn. ní dáàmú pẹ̀lú bí mo ṣe gbàgbà téyín ti tán lẹ́nu tí mo funfun ti gbẹ̀rí yìí síbẹ̀ náà. dìsìn. tí n bá ní kinní kan ní obìnrin ìgbélójú ọkọ ẹ̀ kìnnì bẹ́ẹ̀ ni ọkùnrin náà ìgbélójú ìyàwó ẹ̀ ìyàwó ni bàbá ìyàwó ni ìyá lọ́dọ̀ bàbá o bọ̀dá sì ni dádì lọ́dọ̀ dádì náà èmi ò tiẹ̀ nígbà náà torí mo mọ̀ pé mi ò tó bẹ́ẹ̀. àmọ́ ó wù yín torí ilé lẹ́rù.
ohun yìí kẹ́yìn náà ṣàkàmọ́. ìwà àti ẹ̀ ṣàkàmọ́ ẹ̀yà kí ni. kẹ́tì ẹ̀ tẹ́ẹ̀sì ẹ̀ wò. wọ́n ti máa gbára wọn. kíní kan Rótìmí ó ṣe kíní kan nígbà kan pàdé. Rótìmí Sàlámì. bẹ́ẹ̀ ni ó ní mo ṣe ó kú òun lọ wá ní bébì má bọ̀ má kíìsì mi kẹ́ni tẹnubẹnu kìṣìkìṣì lẹ́nu mi ọlọ́mọ ọ̀jẹ̀. so bá a ṣe ń ṣe ọkọ mi padà rí ló wá ní mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀wọ̀n bí ọ̀dà ó gbà kọ́kọ́ ní ilé òkè ilé òkè sí ẹ̀ mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀ so létà àtàwáyà tán ni Rótìmí wá ní àṣẹ ìwọ ẹ̀ kì í kíìsì lóòótọ́ mo ní mi ò ṣe é rí. ẹ kì í kíìsì dáàdì náà kò sí nínú romantic style yín but ẹ máa ń dìmọ̀ra yín ẹ̀dẹ̀ bá débi torí ẹ ṣáà bímọ ẹ bímọ. bákan náà lèèyàn ṣàfi bímọ. òun náà là ń sọ yìí ọ́fíìsì ló máa ṣáájú dẹ̀yìn á máa tó ní step. èmi ọmọ sẹ́ẹ̀bù tó ọkọ mi náà sì gbà fún mi ó rí páraba ní ṣe bẹ́ẹ̀ dílà lẹ́ẹ̀kẹ́ mi àbí páraba ni mí. mi láìkí sí mi láìkí ẹ̀ rárá. kò lọ wọn ní kò wọlé kò pakam. ẹyẹ wa Tọ́lá Ọládòkun làgbà lálejò lórí ètò lẹ́nìí. mọ́mì gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ ṣé àwọn nǹkan tí dádì yóò gbà fún yín yìí ṣó wà lára nǹkan tẹ́ lè sọ pé bóyá ó fà yín sẹ́yìn díẹ̀ nígbà tí wọ́n bá ń wá róòlù bóyá sugar mummy àbí wọ́n wá róòlù ìyàwó tó máa wà romantic pẹ̀lú ọkọ ẹ̀ ṣó fà yín sẹ́yìn in any way. àwọn náà ò tiẹ̀ ń pè mí sí róòlù bẹ́ẹ̀ yẹn lẹ́yìn àbíamọ. wọn ń pè mí pé bóyá máa lọ́kọ a máa lọ́mọ́ra wa àtọkùnrin àjọsùn àjọṣe wọn ń fún mi ròyìn bóyá sọ pé wọ́n ti pè mí bí ẹ̀mélòó kan tí mo sọ pé n lè ṣe mi kì í ṣe then wọ́n bá ń kásì àwọn híọ̀ wọ́n ń kásì nítorí wọ́n mọ̀ pé mi lè ṣe mi ní ṣe mi ń lọ́mọkùnrin o mi dẹ̀ kì í ṣe róòlù àwọn àgbà o so mo ti máa ń sọ. ṣé róòlù àwọn àgbàlagbà yẹn ṣé deliberate ẹ mọ̀ máa kọ àbí ó láwọn àpẹẹrẹ kan tẹ́ ti rí tẹ́ ti wò pé ẹ má jẹ́ kúkú bẹ̀rẹ̀ rárá. òfin gbogbo ara sápẹrẹ náà ṣùgbọ́n ìgbà tí mo kọ́ fẹ́ sọ fún bàbá mi pé mo láìkì iṣẹ́ yìí mi ò bá sọ fọ́kọ á sọ fún bàbá ṣe mọ àwọn dẹ̀ tí nígbà tán ti dàgbà wọn náà ṣáàbí mi wọ́n wá ní kí n má ṣe ń tágbára mi ò ní ká o bí ṣé o mọ̀ pé pásítọ̀ làwọn ìyá náà ò sì dábì kankan mọ̀ tí n bá délé pé màmí ẹ rí mo lálàá kan ẹ̀rọ yẹyẹ màmí á ní n ò kú bá tèèyàn jẹ́ rí n ò sì bá tèmi jẹ́ gbàdúrà àdúrà náà ni so mi ì tiẹ̀ torí bọ̀ rí n tó lè jẹ́ pé mo hùwà ìdá tán pariwo nínú iṣẹ́ ni ìka lọ́mọ ejò látọdún náà bàbá wa dé lónìí iṣẹ́ yẹn oyè ní kẹmúdẹ jẹ́ ń bẹ táìtù iṣẹ́ ni so àtọdún náà mi ì tiẹ̀ ń ṣe torí pọ́n tó mọ̀ pé mi kì í ṣe ẹni tí ó lè tójú wọlé káàkiri tí ó dẹ̀ máa dúà gbà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n bá dúà ló mọ̀ gbà kò ní kọjá yìí. ẹ wá jẹ́ ká wò látìgbà tẹ́ ti ń ṣeré yìí pẹ̀lú bí ẹ ṣe sọ pé àwọn iṣẹ́ kan iṣẹ́ wo ló gbé yín jù tẹ́ rámì ẹ̀ tẹ́ mọ̀ pé olúwa ìwọ rèé Tọ́lá Ọládòkun rèé. kábíyèsí olódùmarè ìṣẹ̀dá ò ṣe o ibi mo ti bẹ̀rẹ̀ nìkan lọ́mọ ejò yẹn ọ̀sẹ̀ 13 ni ẹ̀dẹ̀ mọ̀ nígbà náà ayé 2015 lówó iṣẹ́ so 13 episode yẹn ni bàbá wa dé pè mí sí lóṣogbo ọkàn kan ń ṣe lọ má lọ aláyé ò ń sanwó jáde lọ má lọ àti pé ọ̀sẹ̀ 13 kò kí n sówó ń bẹ̀ bíi fíìmù ẹ̀mí ẹ̀ kàn dìde pé lọ àṣà àgbà nǹkan kan dẹ̀ ti ṣọ́ọ̀bù mọ́jà mi mo dẹ̀ lọ adẹ̀ ṣe àṣe pé wọ́n sáré ẹ́díìtì àwọn kan the first episode yẹn ni mi ti lè rìn nígboro mọ́ ó ní agbára ṣé àwọn pé dìsín yìí ìka ló méjì làwọn míì máa ń pè mí dìsín ó yẹ pé Jennifer ti borí ẹ̀ tí yẹ̀lílì oníṣó náà tó náà wọ́ọ̀dù tí mo gbé ìka ló méjì lọ́pọ̀lọpọ̀ máa ń pè mí dìsín so òun ló pariwo mi. ìka ló méjì táwọn àwọn olálẹ̀ pẹ̀lú àwọn sàwáwù yín nínú iṣẹ́ yìí àwọn tẹ́ súnmọ́ tẹ́ ṣe wọléwọ̀de pẹ̀lú mi sọ pé kò rí kò sùn
àmọ́ wọléwọ̀de tẹjọ ní àjọṣe tó dánmọ́rán. tọ́lọ́ ládùn kan mà ní alájọṣe kankan ká pàdé location ká yọ̀wọ̀ra ká kíra ọ̀rẹ́ o nígbà tí mo gbọ́ lẹ́yìn pé ohun mi ń bọ̀ bí a mú lọ́rẹ́ mi tẹ̀ ti rí tipẹ́ èrè tó bá dé mi ọ̀rẹ́ mi èmi náà ní lẹ́wọ̀n ọ̀rẹ́ mi ká kàn ríra ká bí n bá rí ṣàyẹ̀ ń sìn tí ò lọ́gàá òun náà ní ọmọ aládòkun ẹyẹ aládòkun àbádẹ́ ti túká nìyẹn mi ì ní wọléwọ̀de mi ì lọ́rẹ̀ẹ́ táwọn ara wa torí pé kálukú wa ṣiṣẹ́ wa ta ọjà ẹ̀ then àwọn tó ń wára wọn yẹn ṣe mọ̀ wọ́n máa ń lọ patí gan. bẹ́ẹ̀ni wọ́n jáde dáadáa. pẹ̀lú mo ṣe ń gbé dágbé náà tí mi gbé pẹ̀lú ọkọ mi náà mi ń lọ patí mi jáde. kí wàá lè fi mú ara yín dùn lè fi ń ṣèdárayá. ìdárayá ọmọ nìkan ni. ìdárayá pọ̀ lọ sùn à. ẹ jẹ́ àwo ẹ ṣe ẹ kì í kiss ẹ kì í hug. mo láìkì orin. káyì tí màá gbé orin sí tèmi àti Débọ́lá àti Doyin bá gba igbó ní ilé mo láìkì orin mo máa ń gbọ́ orin gan-an. ẹ láìkì orin wáyé kẹ́ máa lọ pátì. wàhálà àwọn pátì à ń máṣọ à ń lọ à ń bọ̀ yẹn rí sí. ìgbà tí mo ṣe pátì tí Saheed wá play fún mi ní Ìkẹjà ẹnìkan sọ̀rọ̀ mi kò mọ̀ pé mo gbọ́ dìsìn Oracle fẹ́ ta aṣẹ́ yẹn wá ní Tọ́lá lè fẹ́ ta ẹ apá ṣíṣì torí òun náà kì í jáde bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ta kì í jáde òótọ́ dé ẹ̀ní wọ́n fi parọ́ mọ́ mi bọ̀gbà tí pátí máa bẹ̀rẹ̀ tán gbé máì fún mi pé kí n dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ṣe nígbà tí mo rí orí tó lọ súà èmi wàláì mo bú ẹkún ni Ọlọ́run. èmi gan mọ̀ pé ẹkún lè máa bù sí. mo ń wò pé tí kì í jáde tí ìlọbì kankan Ọlọ́run máa ṣe é tó fìfẹ́ mi sáwọn èèyàn iṣẹ́ mi dẹ̀ ta ẹ̀gan ni ẹ̀. lápapọ̀ iṣẹ́ mélòó ni ó ti gba ọwọ́ yín jáde. tó jẹ́ tara mi. tó jẹ́ tara yín. wàhálà tó máa ń ṣe yẹn ti pọ̀ jẹ́ mi tèmi lọ́jàre. ẹ produce rí. mo produce kò pọ̀ ni. ẹbí mélòó. ní bá ní kí n ka ní bá ṣe kan lónìí bóyá after 4-5 years ní tó tún ṣe kan yóò tó bíi 8 ṣá. 8 ìrìn àjò 8 yẹn ṣó bójú owó eréré ń bẹ àbí àṣà ń dúpẹ́. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ní 8 tàlàgbà rí pàtó rí ipò yín. wọ́n lè yàn ṣe ṣiṣẹ́ 8 tàdé ń dúpẹ́. à ń dúpẹ́ náà ni à ń dúpẹ́ ni èyí tí mo kọ́ ṣe kò tiẹ̀ látọpẹ́ lọ up till now. èèyàn gbọ́pẹ́ rárá. kò tẹ̀ gbọ́pẹ́ ọkọ tí mo dún ni pé àwọn tí mo pè wọ́n délé wọn láyọ̀ àtàlàfíà. wonderful. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. nígbà mo ṣe ẹlẹ́ẹ̀kejì aṣáàdù nísà ń lọ bẹ́ẹ̀ ìkan báyìí ni mo lè ṣe tí mo lè sọ pé mo dúpẹ́ dáadáa ó kù díẹ̀ náà. kí ni àkọlé yẹn. kí mo tiẹ̀ rí táìtù iṣẹ́ náà dèdè nìkan tó tà á ló jẹ́ kó sú mi. kí n máa rí tí mo èmi ò tiẹ̀ rántí ìdọ́ǹtè ó ti pẹ́. a jẹ́ pé kò tiẹ̀ bá déédéé lẹ̀ tí ẹ ṣe rántí. mi ò tiẹ̀ wá yaṣẹ́ mọ́ mo sọ pé mi ò ní yaṣẹ́ mọ́. ẹ produce mọ bẹ́ẹ̀ so kò tiẹ̀ ṣe pé bóyá ká máa retí yín sinimá ẹ̀ ń bọ̀ Netflix Prime. bọ́n bá pè mí máa lọ. bó kò ṣe pé kẹ́ kó wa ara yín ṣe. kí ni kí n fi kún mo yẹ sí lówó. mo ní ẹ̀dá kan bo ní ìtìrí bóyá ẹ̀yin lè yà mí. àmọ́ tábàdé bóyá ká ké sí àwọn olólùfẹ́ yín pé èyí tí nígbà míì ọlọ́mọ ayẹ ká ṣàìsàn tó fi máa ń tọrọ owó hospital nígbà míì náà bóyá tó bá ṣe ní tèrèjì láti tún múnú yín dùn nípasẹ̀ production. production kan tó bá fẹ́ múnú mi dùn kó bá dáwó fún mi yín fọdájà sí ṣọ́ọ̀bù mi tí mo ti ń tajà yín sì dúpẹ́. ibẹ̀ yẹn lẹ fẹ́ náwó sí. bẹ́ẹ̀ni. ẹ náwó sí fíìmù. agbára mi ò gbé ipá mi ò ká agbára mi ò gbé kò gbé rárá. gbé rárá àmọ́ ẹ ṣe ń tajà dáadáa. mo ń tà wọ́n bíi ike ńláńlá àwọn báàfù yẹn àwọn àmù mo ń ta Kampala bíi ìtẹ̀wọ̀ yìí ní kéékèèké mo ń ta Ankara mo ń ta
bàtà wọn sisi yẹn pẹ̀lú pọ́ọ̀sì wọn yẹn ní tí mò ń tà náà bí n bá lọ location ń jókòó bẹ́ẹ̀ bí n bá tà déédéé torí mo yọ ṣọ́ọ̀bù síwájú ilé mi bí n bá sì tà ẹ wọlé lọ àṣàdúpẹ́ náà ni. tí má ní kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín pé ẹ dárúkọ ọba mẹ́wàá ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àkọlé adé wọn. ọba bẹ́ẹ̀ni Olúbàdàn fúbàdàn Òṣèní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Òṣèkejì Olóṣogbo mo ti gbé gbági mo mọ̀ Igbó Ọ̀rà wọ́n ń pe Igbó Ọ̀rà ní ìrántí wọ́n ń pe Igbó Ọ̀rà ní ọba kí wọ́n ń pe Igbó Àṣìgàngàn fún Ìgàngàn mẹ́ta. Èwo tún ni ó sì yẹ rántí Tòṣogbo Àtaọ̀jà. Àtaọ̀jà ó ṣe mẹ́rin ẹ mú bọ̀ ó kù mẹ́fà. Títún ni o ti Ìjẹ̀bú yìí wọ́n máa ń pè ní ṣé kí n ràn yín lọ́wọ́. mo ti dijú káwọ́ mi sókè fúnra mi kẹ́ ẹ̀ tó wí. ẹ jẹ́ fún yín ní ti Ìjẹ̀bú Àwùjalẹ̀ ìlú Ìjẹ̀bú. ní tí mo fẹ́ dákọ. ohun gangan lẹ fẹ́ sọ so márùn tó kù nǹkan. mo ti gbé gbági. mọ́ mi ẹ pẹ̀lẹ́ mo rí pé 5/10 lẹ gbà ẹ gbìyànjú nínú gbogbo nǹkan. ẹ sì lè bá ń fi díẹ̀ kún. níbo ni kí n ti rí i. kókó ní 5 ni. kó bọ́ sí kíni. kó lè bọ́ sí bíi 8. kó bọ́ sí 8 exam malpractice. ó dẹ̀ jẹ́ kí n bí yín púpọ̀ nù wà la gbádùn ìpàtẹ́kù nínú Jennifer's Diary pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. àwọn olólùfẹ́ yín fẹ́ mọ̀ báwo lẹ ṣe rí iṣẹ́ yẹn gbà ṣé èèyàn kan ló múyàn kan mọ̀ yín lọ sọ̀rọ̀ yín fún wọn àbí Fúnkẹ́ dídì sọ pé ẹni tí mo fẹ́ rè lọ́wọ́ ayín kan. ní ìgbà ayé ọdún Fá tí Fúnkẹ́ ń kọ́ṣẹ́ ìgbà yẹn ni mo ti mọ̀ láti mọ́ra níbẹ̀ tí àwọn yẹn ká bá pè mí síṣẹ́ òun náà máa ń wà ń bẹ̀. ìgbà yẹn ló ti máa ń pè mí fúnra ẹ̀ Làlá ló kọ́kọ́ bá pè mí lọ́dún kan fíìmù tán kọ́kọ́ yà kan tó ya Àgbéfò mi ìrántí táìtù sẹ́yìn but èmi bísì mo wà lọ́yọ̀ọ́ mi ìráyè lọ bá wọn ṣe ṣùgbọ́n tó wá ṣe Àgbéfò yẹn Làlá wa tún mi pè fún so àtìgbà yẹn ló ti máa ń lò mí síṣẹ́ ló ti láìkí kó máa pè mí síṣẹ́ kó tó di pa ṣe Jennifer rárá ló ti máa ń pè mí síṣẹ́ ọmọ ìyá alákàrà tí òun àti Fẹ́mi Adébáyọ̀ kiri àkàrà àwọn jẹ́ tí mo ti bá a ṣe ṣá. àmọ́ àwọn èèyàn tún wá ní ẹ̀sìn nínú Everybody Loves Jennifer tí wọ́n ṣe kọjá yìí pé ṣé ìjà ṣẹlẹ̀ ni pé báwo láàrin yẹn ṣe rí tá a fi rí yín nígbà tá a ti mọ̀ pé ẹ̀yin lè máa ṣe ìyá Jennifer. Ọlọ́run mọ déédéé àti dáadáa ọtí mi àti Fúnkẹ́ wùjà àdẹ̀lẹ̀ ẹ̀ fàjà láyé èmi nìkan kọ́ ni òlo kó ló bá bẹ́ẹ̀ náà ẹ̀ ń padẹ́rù pọ̀kọ́ ni bàbá ẹ̀ èmi nìyẹ́ ẹ̀ nígbà tó kọ́kọ́ sọ pé ó kàn fúnra ẹ̀ ló déédéé pè mí lọ́jọ́ kan ló ní òun máa tó pè yín o Àǹtọ́lá àwọn fẹ́ ṣiṣẹ́ o pé sinimá ni òun fẹ́ ṣe pé Jennifer lòun fẹ́ ṣe ní sinimá lókè máa máa rí tiẹ̀ mi ì dẹ́rí kó pè mo wá ń gbọ́ pé àwọn èèyàn ń lọ location kò pè èmi ò dẹ̀ láìkí máa dàyàn láàmú èmi náà wá níṣẹ́ ní Àjà ṣé Lẹ́kì àbájá èmi wá ń bọ̀ lájà ìkan lára àwọn ọmọ ṣẹ́ bóyá PA bóyá ẹnìkan ṣàpè mí ń bo lẹ dé mo ní mo ti kọjá Ìjẹ̀bú Òde ta ni ó ní wọ́n ń dúró dè yín ni mo ní ta ni ó ní Jennifer mo lọ o ti gbé síra wọn Ọlásìkò tẹ̀lé mi lọ mi ò lọ Jennifer ọ̀tọ̀ làwọn tó pè mí síṣẹ́ o mo wá lọ ṣiṣẹ́ yẹn mo wá dé ẹ̀mí yẹn wá ní pé ọmọ mi ò dẹ̀ ń pì kọ́ tí ó bá fúnra ẹ̀ pè yín kì í gbé kọlù kódà tó bá ṣe nǹkan kan fún yín tẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò ní gbé èmi máa ń táìpù mẹ́sẹ̀gì ní iṣẹ́ ọkọ mi mo lọ́wọ́ ẹ̀ tó mo wá pè bíyà mo dẹ̀ lọ́kì ó gbé mi kí ló dé ò pè mí wọ́n ó ní ẹ̀ sínú èyí táwọn fẹ́ ṣe ó ní kò sí bàbá àwọn náà ń bẹ mo lókè inú wàhálà
bó wàá tó bí ijọ́ kẹrin ijọ́ yẹn mo wá send message pé bí mo bá sí inú iṣẹ́ ìwọ ló ní tí n bá lóúnjẹ ńlé tọwọ́ ṣe díẹ̀ tí n bá lóògùn tí mo lè lò kí n máa pè ọ́ o ọkọ mi n lóúnjẹ ńlé o okùn ni mi sí inú iṣẹ́ ní òkè wọn á sẹ́ndì kankan ó dẹ̀ sẹ́ndì ẹ̀ tó àjà àdẹ̀ lè jà torí gbogbo nǹkan máa ń tẹ́ mi lọ́rùn tí n bá retí pé ó yẹ kẹ́ kó kọ́ọ̀pù méjì fún mi tẹ́ bá fún mi lẹ́yọ kan n tó tọ́ sí mi lẹ́ fún mi yẹn mi ní béèrè mi dẹ̀ ń bínú mi ń jà tó tọ́ sí mi tó wá lọ́kàn yín láti ṣe fún mi ó lẹ ṣe fún mi yẹn kódà máa ẹ ṣe o ọlọ́run àfa àlùbáríkà sí ìtókù. ṣé wọ́n lérò pé àìmá máa béèrè àìmá máa sọ pé nǹkan tó tọ́ sí mi rè ṣé lérò pé wà lára nǹkan tí wọ́n fi máa underpay actors because wọ́n ti mọ̀ pé àwọn èèyàn kan ò ní béèrè kàkà kan fi gba bóyá mo fi ń ṣe bí àpẹẹrẹ kẹfì san 200,000 fẹ́ mi ẹ wá fún 100 ẹ wá ní àti òkùnkùn ní ìbínú àmọ́ ẹni tó ṣiṣẹ́ gan mọ̀ pé 200 300 tọ́ sóun. tó bá jẹ́ tówó mi ò ní gbà o. tó jẹ́ tówó mi ò ní gbà ẹ pè mí mo ní sin mẹ́fà ẹ wo Ìbàdàn sẹ́kù kí n wá ní máa gba 350 tó rẹ̀ ó jẹ́ yín o ní ju 250 lọ tó bá jẹ́ pé 350 yẹn lọ́kàn mi gbà ìyá ní gbaṣẹ́ yẹn ni ìní gbà. discipline tẹ́yìn ní nìyẹn. ìyá nígbà ni ó pè mí kí n má gbaṣẹ́ yẹn. ju kẹwàá gbà ní 250 kẹwàá lọ máa ráhùn pa wọn lọ. kí n wá máa wá wò ó máa wá rò ó ẹ mọ̀ kò dáa kínú èèyàn má dùn sí iṣẹ́ oníṣẹ́ ó máa ń affect. bàbá yín ṣiṣẹ́ tí mi dùn tí mo rẹ́rìn lọ ọba abọjà ẹ̀yin náà rí ti yín bẹ̀ mi ò tí ẹ̀ ń ṣe mí ní gbà ṣùgbọ́n pé ẹ̀bùn tó yẹ kí lágbájá ó fún mi rèé. ó ti yàtọ̀. kó má wàá fún mi kí n wá ní orúkọ dá ọlọ́run má ti jẹ kì í ṣe Tọ́lá Ọládòkun ó ṣe òyà mi ọlọ́run àfa àlùbáríkà sí ìtókù. lára àwọn ọmọ wa kàǹkàkàǹkà yẹn kan ni mo lọ bá ṣiṣẹ́ ní Lẹ́kì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àtọkùn ó tẹ́ mi sí rẹpẹtẹ. ó tẹ́ mi sí rẹpẹtẹ ó dẹ̀ fún mi lówó tó dáa. mo tún ń parí iṣẹ́ mò ń ti bẹ̀ lọ sí Àjà ní láti Lẹ́kì lọ sájà. mú yẹn sinmi jọ méjì ẹ tẹ̀ sinmi jọ kan kẹ́ẹ̀sùn kẹ́ẹ̀jí kẹ́ẹ̀jẹun kẹ́ẹ̀ fresh sí i. ṣé macaroni lẹ sọ yìí. mo ní ìdáhùn. macaroni kọ́. mo ní mo níṣẹ́ mi mo níṣẹ́ mi tí mò ń lọ. ẹ má jẹ́ ń dá akọ tó yàn ìmá kò ló tó èmi sí rẹpẹtẹ. àbí mo ti dákọ. ẹ dákọ wọn ò gbọ́ ta ló gbọ́ nobody hear anything. tó iṣẹ́ tó ṣe tí ò pẹ́ ó dàbí ó ti tún ṣe mí lẹ́yìn ìgbà yẹn mo wá ní kí la ti fẹ́ ṣé kí n padà sí Ìbàdàn lẹ́nìí kí n tẹ̀ tó kò ní mo ti sọ tí wọ́n kò níbi iṣẹ́ o mo lọ bí iṣẹ́ kan lájà o ẹ̀hún ní ẹ̀dẹ́sùn lọ́dẹ̀ di àtọ̀ wúmà àbí wúbà lẹ́ máa gbà. ẹ̀yin ni woman. èmi ni woman. wúbà nìyẹn. òun ló gbà fún mi tó gbé mi lọ sí Àjà. ṣé máa sọ pé èrè iṣẹ́ ọwọ́ yín náà gẹ́gẹ́ bí ìyá lẹ jẹ yìí. nígbà táwọn ọmọ ìkọ́kọ́ ń ṣe yàmàyàmà tán dá mi dúró kán tó wá gbé mi tí mo débẹ̀ mo ní mo ti dé títì ti pẹ́ díẹ̀ wọ́n ní ẹ ṣeré ní ẹ níyàlé ni èmi mo tún bẹ̀ pé ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ẹ bá yín lẹ̀ ọmọdé ló ṣe wọ́n. lákòótán gẹ́gẹ́ bí ẹni tó ń lo social media ẹ ń lo Facebook àbí. ó dà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ̀yin kí lẹ̀ ń wá lórí Facebook ẹ̀yin àgbàlagbà. ìjọmọ tí ń wá. kí lẹ̀ wá. ò ṣe àwọn ọmọ mi máa ń pọ̀ òsì sí mi. tí n bá wá pẹ́ kí n tó kà á tán bá ní ẹ̀ló mọ́mì mo pòsì sí yín o pòsì sí mi ṣé ọgbọ́ pé mi ń pòsì ni. bàbá tẹ̀ fẹ́ sọ nǹkan fún yín tó pọn dandan tó yẹ gbọ́dọ̀ wà á ra dẹ́tà àbí dátà àbí kẹ́ ń pè. bẹ́ẹ̀ni ara dátà sí ṣe wà lórí Instagram. Tágàrámù ni ó dàbí pé ọmọ mi ló ń yanjú ẹ̀ lọ. ẹ wà lórí Snapchat. Snapchat. ṣe ń lo TikTok. ọmọ mi náà ní í ṣe gbogbo ẹ̀ ìgbà míì yóò sọ yé mi ẹni báyìí fọ́lò yín ẹ ṣe kí n ṣe kí n fọ́lò àwọn náà ẹni báyìí ó fọ́lò yín màá ní ẹni gbogbo ẹ bá sá fọ́lò mi sá máa fọ́lò wọn. ẹ wá jẹ́ kí n gba ọ̀rọ̀ ìyànjú láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ìyá fún àwọn ọmọ yín tí wọ́n wà ń ta pàápàá jùlọ ní ayé ẹ̀rọ ayélujára yìí
ṣe pé kí nǹkan tó ṣẹlẹ̀ nulẹ̀ wọ́n ti kóra wọn bọ́ta wá búra wọn wọ́n ti bú bàbá wọn wọ́n ti bú ìyá wọn kí lọ̀rọ̀ yanjú tẹ́ lè gbà fún wọn gẹ́gẹ́ bí àgbàlagbà. kódà wọ́n bá ń jẹun wọ́n fẹ́ lè pò ṣe. wọ́n máa ń pò sí ẹsẹ̀ ń gbà mí. ṣe rí èmi ò ní mọ̀nà rẹpẹtẹ tí mo lè gbà torí mo believe pé ajá sìn ló mú ehoro sìn lé. mo rí ìgbà tí mo ti gba ẹnìkan nímọ̀ràn wọ́n ó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ nígbà míì wọ́n dẹ̀ wò pé Tọ́lá ló lè ṣe é wọ́n ní ẹ wò mọ́mí Tọ́lá good in acting but wọ́n máa ń dá sí ní tí ó kàn wọ́n. ṣé mi wá dá sí ní tí ó kàn mí ìgbà tí mò ń béèrè pé ta ló fẹ́ ṣọmọ mi yẹn ní mo bí obìnrin kan mo bí ọkùnrin méjì tán ní ọmọbìnrin yìí ni ó fẹ́ ṣọmọ mi náà ní pé òun ni producer tí n bá ní mo mọ̀ ní mi ní ta ló tẹ̀lé gbà yọjú. ó wá wọ skẹ́ẹ̀tì náà ó débi afẹ́ lè máa rí pint mo ti lè sọ pé ọmọ wo lélẹ̀ èmi ò bí èyí pé máa kọ́ rẹ̀ tẹ̀ kí ni kátikàtì yìí bá dẹ̀ wá pé nígbà tí n tiẹ̀ máa sọ̀rọ̀ ní ara àwọn tó ṣọmọ mi ẹni tó ní iṣẹ́ nìyẹn mo wò pé ó tiẹ̀ dà. àti bẹ̀yẹn bẹ̀rẹ̀. bá pè ọkọ mi wọ́n ní wọ́n ló ní iṣẹ́ ọlọ́run ṣeun àkọ́kọ́ tí máa bá a ṣiṣẹ́ inú mi dùn but my dear skẹ́ẹ̀tì yìí kéré jù ṣé n tó wọ̀ bá mi ṣiṣẹ́ náà rè ara ẹ̀ náà ni lọ change ẹ̀ léyìí ti kéré jù má wo eléyìí mọ́ ó lè ṣe mà ó gbọ́ mà ẹ ṣe mà thank you so much mà ó sì lọ nígbà tó máa dé ètò tó wọ̀ tó ń ṣe díẹ̀ ju yẹn lọ ẹ dákun ṣó yẹ kí n tún sọ̀rọ̀. kò yẹ normal level. ti ẹgbẹ́ mi mo tún sọ̀rọ̀. yìí náà kéré àmọ́ mi kò sí mi gbogbo tí mo kọ́ wá bó ṣe dín nìyẹn bá ṣe jọ òfìṣẹ́ náà ní wàhálà. ó ti lọ. ṣé wọn pé nígbà tó ń ká sí iṣẹ́ rẹ̀ mí àwọn tó wà mẹ́rin ló sọ fún mi pé mọ́mí Tọ́lá Ọládòkun good in acting gan-an wọ́n ti máa ń complain jù. ṣé àwọn kan pè mí síṣẹ́ yẹn. wọn pè yín. wọn pè mí but àwọn tó wá wà ń bẹ̀ nígbà tó ń ká sí pé Tọ́lá ló yẹ kó ṣe ó yìí tẹ́ni tó wá ń ṣe tí ò ṣe é dà wọ́n yẹn ibà sọ fún yín àwọn ilé ẹjọ́ mi ni mo níṣẹ́ mi ara wọn náà ló padà sọ fún mi ẹjọ́ tó bá dijọ́ mi atọ́kùn nǹkan tèmi rí gbà nímọ̀ràn fún wọn kì í ṣe lórí aṣọ tí mo rí gbà nímọ̀ràn fún wọn ni pé kọ́ má wo aago aláago ṣiṣẹ́ èmi ń dirun ni mo wá rí ilé ó fìtì yín èmi náà wá gbé borí ara àwọn tí ó pè á kí a ní í ṣe ìyá yìí kọ́ má wo aago aláago ṣiṣẹ́ ní tí Ọlọ́run bá kádàrá tó bá kọ mọ́ kálukú ó máa jẹ́ tiẹ̀ kọ́ má sì mú kan mọ́kan kọ́ má sì bà ọmọnìkejì jẹ́ fúnra wọn. Kẹrin Fúnkẹ́ bó ṣe ń wò yẹn ilé ẹni láti jẹ́kù tí ó ń dodo tọrẹ ẹ bá ṣe tó mọ̀ pé ẹjọ́ wà torí wọ́n ṣe é fúnra wọn wọ́n jọ jọ́rẹ̀ ara wọn wọ́n á dá ọ̀rọ̀ ara wọn sílẹ̀ ń bò míì bọ̀ kí ló kàn ya arúgbó pẹ̀lú ọjọ́ sísí ṣùgbọ́n tó bá sọ lọ tán tó bá jẹ́ ọmọ tí mo like kan tó ṣe yẹn ò dáa ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀ ni ìbẹ́jọ́ ń ṣe wọléwọ̀de ni lẹ́yìn yẹn bí n bá sì rí i pé mo tún kọjá àyè mi náà. ẹ̀tún ṣe ń gbọ́ lágún. ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín wípé lágbára Ọlọ́run àtún máa rí yín bá àgbà yín àtúnbọ̀ dalẹ̀ ẹ̀ ní ṣàìsàn ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí kú ọmọ ẹ̀ ní rí tọmọ ọmọ lágbára Ọlọ́run. láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àtònígbọ̀wọ́ ètò Ìmọ̀ọ́mọ̀ wọ́n ní kí a bẹ̀ yín pé lóòótọ́ ẹ̀bùn yìí kéré fún ẹni tá a gbé wálé nítorí tá a bá ń ka àwọn ìyá wa nínú industry báàbá káyìn sí nọ́mbà 3 ó yẹ kó ẹ lè jẹ́jú 1 to 5 lọ tá a mọ̀ pé ẹ̀yin ìyá tẹ́ẹ̀dẹ̀ bara yín jẹ́ torí lóòótọ́ èèyàn gbọ́ sórí àwọn ìyá mi ò á ní bó ṣe rírì bó ṣe rírì. àwọn ara wa náà ń gbọ́ ẹ ṣé mo dé. ẹ̀yin náà ń gbọ́. wọn ní ká gbẹ́bùrún à ń pẹ́ èso yín o. ẹ ṣé mo dúpẹ́ oyin mọ́mọ́ yín àdó oyin mọ́mọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín oyin mọ́mọ́ ẹ pẹ́ oyin mọ́mọ́ iléeṣẹ́ yín ò ní jóná oyin mọ́mọ́ àtàtọ́kùn àti kúrò oyin mọ́mọ́ ẹ ní dààmú oyin mọ́mọ́ òjò ò ní tì yín oyin mọ́mọ́ àìsàn ò ní ṣe yín oyin mọ́mọ́. ẹ ṣé mo ó dúpẹ́. tẹ̀ tí ṣòpẹ́ láìkí orin ilé kan ó ní wọn lẹ́nífẹ̀ẹ́ sí jù ẹ jẹ́ ká fi yẹn ráàpù ẹ̀.
kò sẹ́ni mọ ẹ̀rùn ni Christian lèmi nífẹ̀ẹ́ kò sí ìtí mi yín kan náà. wọ́n mímí ní kẹ́kọ̀ọ́rin aláwo orin Christian náà mo mọ̀ bẹ́ẹ̀ ṣe wégele méjì mo mọ̀ pé sí èsì lẹ́ ń lọ ní àbí. mi ò lọ sí èsì o mẹ́tọ́ ni bàbá mi bí mi sí o. ó dẹ̀ kọ́ Methodist kan fún wa. ọpẹ́ lọ́pẹ́ rẹ Ọlọ́run ọ̀run ọpẹ́ lọ́pẹ́ rẹ ọ̀tá ìbáṣẹ́ ẹlẹ́yà mi ọpẹ́ lọ́pẹ́ rẹ. ó máa láwọn ìgbà kan tẹ máa kọrin tẹ máa ké. gan gidi gan. mélòó. tí n bá wọnú yàrá mi kan nínú yàrá 4 fúláàtì tí Ọlọ́run ti fún mi tí n bá wọ̀ kan tí n bá jáde nígbà míì tí wọ́n á ti pé Tọ́lá Ọládùn ọ̀kọ́lé ilé rẹ ló ń gbé pẹ̀lẹ́ omi ó sì máa bọ́ lójú mi Ọlọ́run máa ń ké. fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Tọ́lá Ọládùn tẹ́ ti ń sọ fún wa wípé ẹ fẹ́ nọwọ́ sí wọn ẹ fẹ́ fi nǹkan ránṣẹ́ sí wọn mo mọ̀ wípé tí ẹ bá wo ẹ́písòdì yìí tán á tún wà nínú ọkàn ẹ má wọrí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí ètò Oyè Mọ́mọ́ àjíṣẹ́ fún wọn àbáyẹ̀wò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí wọn tẹ̀lé fẹ́ fi owó oúnjẹ tẹ́ fẹ́ fi kún owó oúnjẹ wọn lóṣooṣù torí púpọ̀ nínú ilẹ̀ tí wọ́n sọ fún wa pé àtàbá ti gbá àwọn ògbóǹtarìgì òṣèré eré àgbéléwò tó wọ́n mú kékeré wa dùn pé ká máa kàn sára ẹ̀ ká máa jẹ́ kẹ́ máa rántí pé ẹ ti sọ nǹkan báyìí o mọ́mí náà rè wọ́n wà láyọ̀ àtàláfíà àìsàn ò ṣe wọ́n kòkòkò báyìí lára ọ̀tá lè ṣe wọ́n pé bá ṣe mọ̀ náà pé nígbà kan ẹ̀yin yóò rí mi nígbà kan ẹ̀yin kì yóò rí mi àmọ́ torí ọjà àti iṣẹ́ tó ń ṣe náà ló fi dá pé ẹ̀rín wọn díẹ̀ àjíǹde ara wọn tó ti ẹ̀ ń jẹ́ ìyẹn ní pàtàkì ẹ túbọ̀ máa bá wa gbàdúrà fún àwọn àgbàlagbà wa wípé wọn ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ àfọwọ́n àgbo báyìí kò tó wọ̀ orúkọ tèmi ìpàdé Olúwadámilọ́lá Ọmọbanire ká tó fi ire àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ẹ rántí wípé mo máa ń sọ fún yín wípé jọ ìwọ tó bá jẹ́ ọkùnrin tó bá mọ̀ wípé onínú fùfù ni ẹ ó sì lè ṣe díẹ̀ kó tó di pé o gbé ọmọ lọ́mọ sílé ìwọ tó bá dẹ̀ jẹ́ obìnrin náà tó yẹ pé bóyá irú àwa bíi dámì báyìí ẹnu wa ò ń dúró ó lè wá ẹni tó jẹ́ pé bóyá kò ń ka ọ̀rọ̀ kún ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ kí wọ́n fẹ́ yẹn gẹ́gẹ́ bí ọkọ bọ́ tó bá lọ fẹ́ ẹni tó yẹ pé máa ń times ọ̀rọ̀ tẹ bá máa fi mú multiplication tẹ times ẹ̀ tẹ divide ẹ̀ tó bá fi bọ́ sí equals to blow ni o ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ọlọ́mọ yẹn ká dáràn o ṣe ti understand ẹ jọ kò sérè nínú my daddy kill my mommy kò sérè nínú mọ́mì mi gún dádì mi pa ni ìgbésí ayé àwọn ọmọ yìí lẹ̀ ń bàjẹ́ ẹ̀ torí Ọlọ́run tó bá ti do ní gbàásgbòs oníkálukú kẹyẹ fúnra yín èrè o.